ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń kan sáárá sí gbajúgbajà olórin fújì nni tó jẹ́ ọ̀gá ńlá fújì ìyẹn aláàjì wàsíù alábí ọdẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí pasuma wonder lórí ayẹyẹ ogójì ọdún ìyẹn 40 years of stay tó ṣe tó ti ń kọ orin fújì ní gbọ̀ngàn ayẹyẹ bamura event hall tó wà nínú ilé ìtura Sheraton hotel ìyẹn lágbègbè Maryland lọ́nà Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ẹ rántí pé ọjọ́rú ti ṣọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí ni Pasuma ló ṣàṣeyẹ ogójì ọdún ẹ̀ tó sì jẹ́ pé kì í yé èèyàn jù bẹ́ẹ̀ lọ nítorí pé àwọn èèyàn pàápàá àwọn olórin fújì tó láàmìlàaka àti àwọn èèyàn pàtàkì láwùjọ ni wọ́n fi ìjókòó iná fi yẹ Pasuma náà fi yẹ sí i. Ṣùgbọ́n kinní kan wá ṣẹlẹ̀ tí wọ́n ń kan sáárá sí Pasuma sí níbi ayẹyẹ náà, bẹ́ẹ̀ ni wọ́n tún ń kan sáárá sí ọ̀rẹ́ tímọ́tímọ́ lásìkò yìí ìyún alhaji saheed akorede okunola ẹni tí ó gba ayé mọ̀ sí saheed òṣùpá ọba orin àti olúfúnmi àkọ́kọ́. Nǹkan tí wọ́n kọ́kọ́ ń kan sáárá sí Pasuma sí ní tiẹ̀ ní bó ṣe jẹ́ pé ayẹyẹ tó ṣe náà ó fi dá ìṣọ̀kan padà sí agboolé fújì, pàápàá awuyewuye tó ti ń lọ láàrin alhaji sule alao adékúnlé tí ó gba ayé mọ̀ sí malaika tàbí kíbla fújì àti alhaji saheed òṣùpá pẹ̀lú gbajúgbajà olórin fújì tó fi ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ ògùn ṣebùgbé ni alhaji ṣẹ̀fí àlàó tí ó gba ayé mọ̀ sí bàbá òkò tàbí agbára orin. Nígbà tí Pasuma tó gun orí ìtàgé tó fẹ́ sọ̀rọ̀ níṣe ló máa pe màláìkà, ó pe òṣùpá, ó pe Pasuma, kódà ó tún pe àwọn olórin tó kéré sí wọn ìyún rẹ̀mí àlùkò igwe fújì tọpẹ́ nọ́tíkà. Bẹ́ẹ̀ ló tún pe gbajúgbajà olórin fújì tó fi ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣebùgbé ni tó jẹ́ aṣíwájú fáwọn èèyàn alhaji rashidi ayinde tí gbogbo ayé mọ̀ sí fújì mèrèǹgè. Ó máa pè wọ́n bọ́ sórí ìtàgé láti jọ kọrin papọ̀. Eléyìí tó ṣẹlẹ̀ yìí ìlọ̀pọ̀ èèyàn máa fi ń kí Pasuma pé ó tó lo ayẹyẹ ogójì ọdún tó ti ń kọrin láti fi mú ìṣọ̀kan bá àwọn olórin fújì. Kódà níṣe ni ṣẹ̀fí àlàó ti ẹ̀yìn Pasuma wípé ìfẹ́ àti ìṣọ̀kan ti padà sáàrin àwọn oní gbogbo awuyewuye tí àwọn akẹ́fẹ́ ń ṣe ìjà òpin méjì èmi ò jọ ẹ́ lọ ó ní làwọn tí wọ́n fi ń ṣàwàdà báyìí ọlọ́lá Pasuma ní nítorí pé ayẹyẹ làwọn ti parí ẹ̀. Kódà níbẹ̀ ló tún ti ń fi ń ṣàwàdà fún Pasuma òṣùpá àti màláìkà pé ẹ̀gbọ́n wọn lòún jẹ́, òun kì í ṣe ẹgbẹ́ wọn ní ọjọ́ orí. Tí Saheed òṣùpá náà sì fi ń ṣàwàdà padà pé kí wọ́n má pe Ṣẹ̀fí lórúkọ mọ́ bọ̀dá ni ó jẹ́ fáwọn, tí ògbọ́n wọn sì ń rẹ́rìn-ín tó dùn mọ́ ọ̀pọ̀ èèyàn nínú pé irú ẹ̀ ní ká máa rí lọ lágboolé fújì, ìfẹ́ àti ìṣọ̀kan bẹ́ẹ̀ ni kó máa ṣẹlẹ̀ lọ láàrin wọn pàápàá àárín Pasuma àti Saheed òṣùpá. Ṣá o, ọ̀pọ̀ èèyàn ló wá ń kan sáárá sí Saheed òṣùpá náà lọ́tọ̀ fún ìgbésẹ̀ méjì tó gbé níbi ayẹyẹ Pasuma. Níṣe ni Saheed òṣùpá ló máa gbé béèlì owó ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn kan ní yóò tó mílíọ̀nù méjì náírà ló gbé fún Pasuma. Bí Saheed òṣùpá sì ṣe kúrò lórí eléyìí lásìkò táriwo sì ń sọ, níṣe ló máa gba ọ̀dọ̀ bàbá àwọn onífújì lásìkò yìí alhaji abdulrasaq kọ́láwọlé ìlọrí tí gbogbo ayé mọ̀ sí kọ̀lẹ́ntì àyìnlá tàbí kébé ń kwara tàbí bàbá alátíká ni ló máa gba wájú ẹ̀ lọ. Ó sì tún gbé bọ́ńdù owó kan tí wọ́n ní yóò tó ìlàjì mílíọ̀nù kan náírà ìyún 500,000 naira ni ló máa tún gbé fún alhaji kọ̀lẹ́ntì àyìnlá tó sì jẹ́ pé níṣe nínú bàbá náà dùn. Níṣe ni ọ̀pọ̀ èèyàn náà ń ṣàdúrà fún Pasuma o lórí ayẹyẹ ogójì ọdún tó ṣe, èyí tó fi mú ìṣọ̀kan bá àwọn olórin fújì. Bẹ́ẹ̀ ni wọ́n tún ń ṣàdúrà fún alhaji saheed òṣùpá ọba orin náà fún nǹkan tí ó ṣe, bó ṣe gbé owó fún Pasuma tó tún gbé owó fún alhaji kọ̀lẹ́ntì àyìnlá níbi ayẹyẹ ogójì ọdún tí alhaji Pasuma tó ti ń kọrin tó ṣe ní ìpínlẹ̀ èkó lọ́sẹ̀ yìí.